You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Síwájú kí a tó bẹ̀rẹ̀ fìdá
الأولياء تنزل الرحمة. Bàbá tí máa ń rántí àwọn tàná òní ó sì máa dáa. Bàbá wa àgbà tí wọ́n ní ààyè yìí, bàbá wa almarhum Sheikh Muhammad Òkútagídí rahimahullah. Ọlọ́run bá wa kẹ́ bàbá náà, ṣàmìjọba. Ọlọ́run bá wa bẹ̀ wọ́n. Bàbá wa ní Gbàkátà, Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ wọn. Bàbá wa Lágbàjì, Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ wọn. Gbogbo àwọn áwòlìyà tí wọ́n ti wọ bẹ́ẹ̀, Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa bẹ̀ wọ́n. Àfá mi Murabbiya al-Aziz al-Kabir alladhi badala kulla hayatahu khidmatan lidin al-Islam wa huwa Sheikh Abdul Qadir rahimahullahu wa taqabbadahu bi rahmatihi. Bàbá Sheikh Abdul Qadir tí wọ́n tọ́ wa tí wọ́n rè wá àwájọ́ ọmọ ọmọ àádọ́dọ́ lọ́mọ. Ọlọ́run bá wa kẹ́ bàbá náà. Ẹ ṣàmìjọba. Bismillahi wọ́wọ́. Àbí a ṣe kí àwọn tànà, àwọn kí àwọn tí ó kù lónìí, àwọn bàkíyá ti sọ ní àti ìrìnjì sàtìyàn àyètà wà yí lónìí, ojú pé ojú lé bàbá, àyàkùnlọ, orí pé ojú lé, ó sì yẹ kó rí nìyẹn. Bẹ́ẹ̀ni dáadáa bá kúrò láyé, èyí dáadáa náà ló máa ń gbẹ̀yìn. Lókè kàlífà wa, àwọn làfà wa láàyè yìí lónìí. Ẹlòmíì jù wọn lọ lọ́jọ́ orí, ṣùgbọ́n àyè tọ́lọ̀ ń gbé wọn sí Ọlọ́run dídá àmú yìí. Ẹ dákẹ́ bá ń sàmí. Bàbá wa tó nílé Òkútagídí, Ọlọ́run di àárín yín pẹ́. Mọ̀síìrù súyì wà lọ́kadà súyì, oníṣẹ́ lórí yín. Ẹ dákẹ́ bá ń sàmí fún bàbá. Ṣé láàrin ní yín náà? Òkí bàbá mi ìlànà wọ́n fi àlùmí gbogbo ọ̀nà náà fi jẹ́ bàbá mi. Wọ́n ní túwù mo kè é pọ̀ dáadé, o lè kè é pọ̀ dáadé. Ẹ̀yọ̀ wà lọ́jọ́ wa mọ̀ fún mi. Bàbá mi àṣẹ àtúntò tọ́lí Òkútagídí àyàmúlò. Ọlọ́jà ni pẹ́, àbá wo ní sùúrù àdúpẹ́ kọ́lọ̀ tún ní àríra wa. Ẹbí náà ò ní bàjẹ́. Ọlọ́jà lọ́jọ́ wa mọ̀ fún mi. Ọ̀nà méjèèjì lára ti papọ̀, ẹbí náà ló ní tó bàjẹ́. Ọlọ́jà lọ́jọ́ Ọlọ́run. Ọmọ ìyá yìí wá pè ká ọmọ ìyá mi. Aṣíwájú mi, àṣẹ bàbá pàápàá, àṣẹ Mas'ud Òkútagídí àyàkàlọ́ òkè yìí. Ọ̀gá kíkí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lónìí, gbogbo wa kò lórí àbá bẹ̀rẹ̀ sí ìlú náà. Gbogbo yìí mo mọ̀ lẹ́yìn ọkọ̀ ọ̀gá torí àsìkò mo kí wa pé sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. Òkí kò bá sí ìlú wa nínú gbólóògbò, àná ní ti fa àwọn ẹ̀kọ́ wọn sọ̀rọ̀ ẹ̀yàkùn náà, àwọn ẹ̀kọ́ wọn ti káyé òkú lọ rọ́mà, ọba wa ti ṣe Muhammadu Rúlé lójà ilẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà. Òkí àdúgbò ní apá àti ìwọ ẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn, àti Adésínà, Muhammad, òkí. Òkí àpá àwọn àgbà, àwọn òkí tẹ̀lẹ́gbẹ̀ta àti ìjà àpá.
Àjànàkú kọjá pé mo rí nǹkan fìrí. Bàbá rí erin, kàṣọ̀fà erin. Àkí ọ̀stáàsù àti wọ́n ṣe bíkìrí fún wa. Ọlọ́mọdé kó wọ́n yí bàjẹ́. Ọlọ́lá ilaha illallah. Ọlọ́lá ilaha illallah. Nígbà tí ẹ ṣe bíkìrí lọ́wọ́. Tí ètò síkìrí lọ lọ́wọ́. Wọ́n ní Ṣọlá, Mr. Ṣọlá Làgàtà ọgbọ́n ni wọ́n wọlé akí Làgàtà kò ní bàjẹ́ ọ̀gá mi. Ó lè kí ọgbọ́n kò ní bàjẹ́ lágbára lọ. Jàgàbá kéésì olófo ló máa bínú ológo kò ní bàjẹ́ ọ̀gá mi. You are highly welcome to this program. Ní báyìí, àwọn bàbá wa Khalifatu Sheikh Murtada Hasan Zaruk Makata bàbá ti fẹ́ máa lọ láyé bí kò ní dá kámásá mi bí ojú sẹ́jú kan lọ kí bàbá wa wọ́n bẹ̀ kán lọ bẹ́ẹ̀ láàláàláà kò ní rí bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته.
Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.